káàbọ̀ sórí ètò yín ètò wa orí àṣà èdè Yorùbá pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Adéṣẹwà. Èmi lọmọ wa ọmọ ẹkùn ọmọ olómù àpèrọ ọmọ alágógó dẹ Ìjẹ̀ṣà òṣèré orídìí ìṣáná ilé lọmọ wa ti ń múná roko ọmọ olóbùwọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbùwọ́wọ́ ti rí wọ́. Ẹ káàbọ̀ sórí ètò wa. Abala ọ̀rọ̀ ìṣítí lórí òwe àṣà òun náà la wà yìí, ṣùgbọ́n ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn, mò ń bọ̀. Please, I want you to subscribe to my YouTube channel, Afusa Comedy. We love you. Thank you. Please subscribe. Ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀rọ̀ ìṣítí fọ́dún tuntun nípa ìfaradà. Ìfaradà ó jẹ́ ohun tó ní gbòǹgbò tó ṣe kókó tó ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí ẹkún pẹ́ jalẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀, kò sóhun tó le títí tí kò ní rọ̀ lọ́jọ́ kan. Bí òní ṣe rí kọ́lọ̀lá ó ṣe rí lóhun babaláwo dáfá ọ̀rọ̀ rán. Òní láti rí kò sẹ́dá tó mọ̀la, òun ló dífá fún ìfaradà. Bẹ́ẹ̀ kógun olówó jọ bẹ́ẹ̀ kọ́gbọ́n ọlọ́rọ̀ jọ, gbogbo wọn náà rí nǹkan sọ lẹ́yọ kọ̀ọ̀kan torí kí wúrà tó dán ó ti la iná kọjá. Sùúrù dára lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ìfaradà ṣe kókó nínú ayé ọmọ ẹ̀dá. Ìfaradà a máa mú ohun tó ta kókó lójútùú. Ìfaradà a máa mú obìnrin pẹ́ nílé ọkọ títí dalẹ́. Ìfaradà a máa mú ọmọ iléèwé yege gbogbo ìdánwò tàbí ìdojúkọ lẹ́nu ẹ̀kọ́ tí yóò sì jẹ́ kó yege. Ìfaradà a máa la ọ̀nà àbáyọ lọ́nà tí èèyàn ò fojú sí rárá. Ìfaradà a máa mú kí ènìyàn méjì ṣe ọ̀rẹ́ títí láé. Ìfaradà ní sọ ohun gbogbo dìrọ̀rùn fún ni nílé ayé. Ìfaradà ní mú ọmọ ẹrú lásánlásán di ọba ní ìlú àjèjì. Rántí wípé ìfaradà a máa mú omi àmàlà tó gbóná jọrín tutù ní ìṣẹ́jú àáyá. Èyí ṣe pàtàkì, ó ṣe kókó kí a tó fèsì sí ohunkóhun ní ilé ayé. A ní láti kọ́kọ́ ní ìkóra ẹni ní ìjánu àti ìfaradà. Tí a bá lè ní sùúrù pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìfaradà, èrè ńlá ló jẹ́ fún wa ní ilé ayé. A wà lè jù báyìí lọ lórí abala ọ̀rọ̀ ìṣítí tọ̀sẹ̀ yìí. Ká pàdé nígbà mìíràn. Ó dìgbà kan náà.